Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. síwájú kó tó dé rúdurùdu láyé rí jákujàku láyé rí àwọn mẹ́ta ni wọ́n ń lo ọlá kánábì ó tó dé àwọn lọ́balọ́ba àwọn olówó àtàwọn alágbára wọ́n á pé àpèjẹ bá a ṣe jókòó yìí wọ́n fi àwọn lọ́ba síwájú àwọn olówó sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n fi àwọn alágbára sẹ́gbẹ̀ẹ́ kan àwọn lọ́balọ́ba wọ́n máa wá sọ wípé àwọn ìyàwó àwọn láwọn ọmọ bí wọ́n ṣe ń jagun ẹ kó àwọn ẹrú jáde káwọn rí bí wọ́n ṣe ń para wọn lójú ogun wọ́n wá kó àwọn ìjáde wọ́n fi ń sọlá wọ́n bẹ̀rẹ̀ sí ní jagun tẹ́nìkan bá pa ẹnìkan ó dìgbà táwọn ìyàwó wọn bá sọ pé ó ti tó ó ti tó ó ti tó wọ́n fi ń sọlá ni tí ọmọ ọba tó bá pààyàn ṣe bó rí pọ́mọ ọlá ni ọ̀dà ẹni ó sunrun ọjọ́ kan lé kọ́ máa fi jáde kọ́ máa jẹ́ punishment ẹ̀ tọmọ olówó tó bá pààyàn ṣe bẹ́ẹ̀ rí wípé ọmọ olówó ni ọ̀dà wọ́n ló jọ mẹ́ta ńlé kí kó fi jẹ́ punishment pé ọ̀pààyàn tálágbára bá pààyàn ẹ̀sìn mọ̀pọ̀ náà lálágbára náà wá ọ̀dà ẹ̀fà orí tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ká má bàa fi mọ̀ pé ó pààyàn ni Ànábì wa Muhammad òun ló wá dé lónìí máa ń kọtàlá nafsan kọtàlínáwó wọ́n máa ń jàdálà amúdá jàdálínáwó. Anafusu bi nafusi. Wàlẹ́ àyínú bí ní àyíní. Ẹ ń bá tún pààyàn ní ìsìn á pa òun náà ní ẹni bá tẹ̀yàn lọ́dà ẹ tẹ òun náà lọ́dà títí Lárúbáwá sì ja ogun kan tí wọ́n ń pè àwọn olówó jókòó báyìí ilé ẹnìkan bá nasẹ̀ nígbà tí wọ́n mú tí yóò tán ó ní kò sẹ́ni tó lè gé ẹ̀sìn wọn ó ní ẹ kìlọ̀ fún o kọ́mọ́ rìpíìtì tí ń wí yẹn o èmi ò gé o wọ́n ní ó tó tún wí lẹ́ẹ̀kejì ó tó tún wí lẹ́ẹ̀kẹta alágbára sì mú idà ọbẹ̀ ẹlẹ́sẹ̀ kan náà fà ó nígbà tí ó délé àwọn aráalé yẹn bá ń sọ wípé sórí ń tọ́ sàwádà ní ìsìn ọmọ wájú èlé tiwa pé ilé agẹ́sẹ̀ kan inú bá bí àwọn olówó àwọn náà wá èèyàn wọ́n lọ ilé alágbára wọ́n gé ẹsẹ̀ èèyàn mẹ́ta àwọn fámìlì alágbára sórí ẹsẹ̀ èèyàn kan ló gé o mẹ́ta ni wọ́n gé lé tiwa alágbára tún múra ọkọ̀ rí sílé olówó ó gé ẹsẹ̀ èèyàn méje wọ́n tún padà wá sílé alágbára wọ́n gé ẹsẹ̀ èèyàn mẹ́tàdínlógún Lárúbáwá sì ja ogun yẹn fún 40 years wọ́n ń pè ní gasiwatu basusu ogun yẹn ni wọ́n jà fún odidi 40 ọdún Ànábì ló wá dé ní òṣogun mọ́ Ànábì ló wá dé ló fara kín yà Ànábì ló wá dé ló fara kín ọfà tí wọn bá máa ta mímí àti wọ oúnjẹ ńlá fara kín ìbọn tí wọn bá máa yìn mímí àti wọ oúnjẹ ńlá fara kín wọn kà léyìn ọ̀kan wọn já ọmọ rẹ̀ bọ́ lórí ìsìn lórí ẹ̀sìn níjọ́ léyà sọ́lọ́run náà ni ó mú irun orí rẹ̀ tọ́ta ń kókó tíyàwó dìímú gbogbo ìyá yìí oúnjẹ ńlá jẹ́ fún wa káwa ọmọ bá a ṣe jìyà mọ́ Ọlọ́run kẹ́mu ọmọ o. Àmín. àtàwọn aráàlú o. Àmín. Olúwa kẹ́mu ọmọ o. Àmín. àtàwọn aráàlú. Àmín. àtàwọn ọ̀rẹ́ àti sàbẹ̀ Olúwa bá wa kẹ́ gbogbo.
Sàídù. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Abdulrahman bunu Aofi. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Salimanu Ifarasi. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Olúwa kẹ́ Muhammad àtàwọn aráàlú ẹ̀. Olúwa kẹ́ Muhammad àtàwọn aráàlú ẹ̀. Àtàwọn ọ̀rẹ́ àti sàbẹ̀. Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Ọwọ́ ti kẹ́ Muhammad má yọ wá sílẹ̀. Bàbá ti kẹ́ Muhammad má yọ wá sílẹ̀. Àtàwọn ẹbí àtàwọn ará Ọlọ́run dákun kẹ́ gbogbo wa. Ọlọ́run kẹ́ Muhammad àtàwọn ará lè mi. Ọlọ́run kẹ́ Muhammad àtàwọn ará lè àtàwọn ọ̀rẹ́ àti sàbẹ̀. Olúwa bá wa kẹ́ gbogbo wọn. Mo rò pé tí bí mo ṣe kí ànábì Allahu alayhi wa sallam. àwọn tí yóò ń bọ́ ànábì ti lọ ni Sallallahu alayhi wa sallam. inú Ọlọ́run náà ó dùn torí tá a bá kúkú tí gbogbo ẹni tí ń bẹ láyé ọba kí Ọlọ́run àwọn báàfin rẹ̀ ti tó Allah. la tanfa'uhu ta'atu man ata'u wala tadurruhu ma'asiyatu man asa'u la yughni shukru man sakarahu wala yajburuhu kufru man kafarahu. Àmọ́ ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n gbógun tì í látànà wọn tán láyé Allah. àwọn tí wọ́n ń bú lánàá wọn yéé bú fámìlì wọn sì kú láyé àwọn tí wọ́n ń ta lọ́fà wọn yéé ta ẹ̀sìn ẹ̀ lọ́fà nítorí pé fámìlì wọn ìparun. Olúwa sì jẹ́ òye wa wípé walau sha'a rabbuka la'ahda man fil ardi jami'an. Torí náà Ọlọ́run bá a kẹ́ Muhammad o. Àmín. Àwọn ẹni tànà Masha Allah. tí ó jẹ́ pé àwa àṣẹ́kùbọ̀ wọn ni àwa jókòó lé ní látòrí àfáwà Sàláàtì Allahu yarhamuhu. bàbá wa àgbà Ọlọ́run gbọ́ Allahu yarhamuhu. bàbá Najimudeen Al-Kubra Rahimahullahu ta'ala. bàbá lọ́jà gbọ́rọ̀ Rahimahullahu ta'ala. bàbá wa ń sàkámọ́ Rahimahullahu ta'ala. bàbá wa tán bí àfáwà Abdullahi sàkámọ́ Rahimahumullahu ta'ala. bàbá tó bí àfáwà Zásìlì Rahimahumullahu ta'ala. bàbá wa ẹlẹ́dìẹ Rahimahumullahu ta'ala. kádàmù dí àpẹ́ Rahimahumullahu ta'ala. kádàmù sàkámọ́ Rahimahumullahu ta'ala. gbogbo wọn tí ń bá ní kí n máa kà wọ́n lọ màá ka 100 nílọrin nìkan Akramakumullah. tábà wá bọ́ sílẹ̀ ẹgbó àwọn bàjínní tá a fà kójọ tọ́yọ́ yìí pé ààrẹ nìkan tó tún ju àfa Sàláàtì mọ́ àfi Gbodofu. Allah. èyí tí mo ń wí kì í ṣe pé bóyá torí pé èmi rojú Hasbunallah wo mo ti bá wá sí mi débi kẹrù ẹnìkan ọba mi mọ́ ẹ̀rù Ọlọ́run lókùn tí ń bà mí o torí lórí stéèjì yìí ńgbà tó yàn bá ti ṣe wá sí dé 56 years Akramakumullah. ọdún ní tí a ti wọ 2026 ó di 57 years kò yẹ kí n tún máa bẹ̀rù nǹkan kan mọ́ jẹ̀rù Ọlọ́run lọ Allah. òdodo ni ó sì kù tí mo fẹ́ máa sọ mo gbogbo àwọn bàbá àtàná yìí àwọn náà ni bàbá wa nínú wọn bàbá tó bí àfa wa àgbà Al-Oroki Masha Allah. bàbá Sulaiman bàbá wa Tabati Àdá l'Óṣogbo olóyè rọrùn tá a bá kó sínú àwọn ilẹ̀ ẹgbó láwọn àfáà tí wọ́n ń dátọ́ lẹ́nu gbìn tẹ́kọ̀ gbogbo wọn sì parapọ̀ wọ́n fọwọ́sowọ́pọ̀ al-ittihadu quwwa tí wọ́n ń bẹ tí gbogbo tíliwáwù Qadiriyya tí ń dùn tí ń lọ
Akramakumullah. bàbá Raji Òṣogbo òun máa ń ṣe jàsbíà ní bíi ti Shehu Bilala lọ́fà òun náà máa ń mú agogo dání gbọ̀ngàn òní ni wá sí o ọmọ àlìjáná jáde wá lákòókò tí ẹ ń ṣe eégún léegun bá gbá àfa létí àfa wa wo ẹni tó gbá létí Abdulsalami ọmọ àlìjáná lélẹ́yìí kí ni wọ́n wá dénú ẹ̀kú bọ́ ẹ̀kú yẹn fún lórí burúkú tí ó wọ̀ náà ó sì bọ́ ẹni tí ó pé eégún sì bọ́ ẹ̀kú fún èkejì rẹ̀ bọ́ọ̀bì wọ́n di mùrídì mi ìwọ náà tẹ̀lé wọn ọmọ àlìjáná lélẹ́yìn náà wọ́n náà bọ́ọ̀bì bàbá Raji Òṣogbo sì sa èèyàn 12 lẹ́yìn eégún àwọn 12 náà ni wọ́n kọ́kọ́ ń bẹ̀rẹ̀ sáwí lóṣogbo. mi ò ti fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ kàrámà tó sojú mi mọ́ nítorí pé mo rí pé àwọn tá à ń sọ fún bẹ́ẹ̀ sòdodo wọ́n jà yín rọ bẹ́ẹ̀ parọ́ òun nìrọ ní kí lèèyàn kúkú wá ń sọ kúkú fi hàn lẹ̀ kí wọ́n bá tiwọn lọ. nínú àwọn àgbààgbà òun ni bàbá tó bí Al-Istijaba. Masha Allah. àwọn pẹ̀lú bàbá tó dá àsàlátù àgbáyé kalẹ̀ ta ìmánì ni wọ́n. bàbá yẹn níjọ́ tí wọ́n ti máa ń dá wákà wípé ikú ń polówó bẹ́ẹ̀ la lówó lọ́wọ́ òun lọ́wọ́ lọ́hùn ló fògo rẹ̀ dá wá sí ikú ń pọ̀ lọ́la bẹ́ẹ̀ la lọ́la ìhùn lọ́wọ́ lọ́hùn ló fògo rẹ̀ dá wá sí ikú ń pàlùfà tó kéwúkéwú tó fi kéré wúbọ̀ pa bẹ́ẹ̀ la rí kéwúké a sì fi kéré wúbọ̀ pa ìhùn lọ́wọ́ lọ́hùn ló fògo rẹ̀ dá wá sí àwa ènìyàn látijọ́ ń sọdún bọ̀ láti sìn kádàrá ojú ọdọọdún ni mọ Ọlọ́run dákun jẹ́ àjẹmí lọ. Ọlọ́run dákun jẹ́ àjẹmí lọ. lọ́wọ́ bàbá Istijaba àti bàbá tọ́dá àsàlátù lẹ̀ ni mo ti rí kéréwú. wọ́n máa fi sí apá báyìí. Akramakumullah. tí wọ́n bá ti fi sí àfa àtọ́jú àfa àpilẹ̀ lápá tí ń bá ti ń dàgbà ní kéréwú náà máa bá dàgbà tó bá dijọ́ kú lára yẹn ó tó tún sún kìkẹ́ lè rí yọ. Akramakumullah. ibi àgbàlagbà bá jókòó sí ntọ́ bá rí ọmọ èké bá gun 12 story kò lè rí àmọ́ tí ń bá ní kí n máa dáko àwọn bàbá wọ̀nyí kí ló jẹ́ kí Gbodofu ọ̀sẹ́kù lẹ́nìí bàbá tó bí àfáwà Gbodofu ìmọ̀ ń kó bàtà àwọn ẹni ọlọ́run ni tí mímọ́ ń sì ń bẹ ńlẹ̀ tásìrí ń bẹ ńlẹ̀ ọlọ́run wa náà ro Hasbunallah àwa tá a jọ ṣe ọ̀dọ́